kalẹ̀ lọ́dẹ̀ yẹn yẹn wa ìsìnkú déédéé àkókò yìí lórí ètò wa ètò gbàgede ọ̀rọ̀ tí ó ń dé sí ojú móhùnmáwòrán yín níbi tí a ti ń ṣe àgbéyẹ̀wò àná èní àti báwo ni ọ̀la yóò ṣe rí torí pé ẹni tí ò bá mọ ibi tó ń bọ̀ kò ní mọ ibi tó ń lọ a gbọ́dọ̀ mọ bí àná ṣe rí báwo ni òní ṣe rí àti báwo ni ọjọ́ ọ̀la ó ṣe rí òun náà ni ètò gbàgede ọ̀rọ̀ dálé lórí ẹ rí i pé tèní apá kejì ètò tí a bẹ̀rẹ̀ ní ọ̀sẹ̀ tó kọjá òun náà ni a tún fẹ́ ṣe apá kejì rẹ̀ lénìí kí ni à ń gbéyẹ̀wò òun náà ni kí ni àwọn nǹkan tó ṣẹlẹ̀ ní ọdún tó kọjá ìyẹn ọdún 2017 ní ẹ̀ka ni a ti ń gbé yẹ̀wò ní ọ̀sẹ̀ tó kọjá a ti wo ètò ìgbógun ti ìwà ìbàjẹ́ a ti wo ìgbógun ti àwọn onísùmọ̀mí a ti wo báwo ni ètò ọrọ̀ ajé bó ṣe rí lẹ́nìí àwọn ọ̀pọ̀lọpọ̀ nǹkan òun náà ni a ṣe àgbéyẹ̀wò rẹ̀ lára tí a tún ṣe àgbéyẹ̀wò a tún ṣe àgbéyẹ̀wò ètò ọrọ̀ ajé pàápàá jùlọ bó ṣe rí ní ẹ̀ka ọ̀gbìn àti nípa ọ̀rọ̀ owó ilẹ̀ Nàìjíríà a ó ṣe àgbéyẹ̀wò nípa ọ̀rọ̀ àwọn òṣìṣẹ́ bákan náà ni kí ni àjọṣepọ̀ wó láàrin ilé aṣòfin àti àwọn ẹ̀ka aláṣẹ nínú ọdún tó ń kógbá sí lọ́lọ́ a ó tún mẹ́nu bà àwọn nǹkan mìíràn ètò lè mú ìdàgbàsókè bá orílẹ̀-èdè yìí láti tan ìmọ́lẹ̀ sí gbogbo àwọn nǹkan tí ó ṣẹlẹ̀ ní ọdún tó kọjá àti ní ìmúrasílẹ̀ fún ọdún 2018 tí a wà nù rẹ̀ yìí òun náà ni a ti gbé lámẹ̀ ìtọ́ nípa ọ̀rọ̀ àwùjọ wá sí ojú móhùnmáwòrán yín tí wọ́n ó lè bá a tàn mọ́lẹ̀ sí kí ni àwọn nǹkan tí ó ṣẹlẹ̀ wọ̀nyí ta náà ni mò ń sọ̀rọ̀ rẹ̀ ọ̀gbẹ́ni Jídé Òjó ẹ kú kalẹ̀. ẹ ṣeun atọ́kùn. ẹ mà sí ẹ tún ti kú ẹ kú ọ̀rọ̀ lu orílẹ̀-èdè Nàìjíríà. tó ní ọ̀sẹ̀ tó kọjá a mẹ́nubà ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan ibi tí ìjọba kù sí àti ibi tí ìjọba ti ṣe àṣeyọrí ẹ jẹ́ ká tún wo láti apá bíi nípa ètò ọrọ̀ ajé ṣé nínú ọdún tó kọjá lọ sáà lè sọ pé ìjọba gba máàkì ọ̀kàrí nípa ètò ọrọ̀ ajé bí? ó dá lórí ibi tá a bá gbà wò. ẹ jẹ́ ká kọ́ wò lórí ibi tí agbára náírà dé ṣé bó ṣe yẹ kí náírà wa tá a bá wò pẹ̀lú ọ̀rọ̀ ilẹ̀ òkèèrè ṣé ìjọba lè sọ pé ìjọba gba máàkì dáadáa ń bẹ̀ yẹn. èmi ò pé ìjọba gbìyànjú ni. ẹ sá wò. nígbà tá a bẹ̀rẹ̀ ọdún tó kọjá ẹ rántí pé owó náírà tá a bá fẹ́ ṣe pàṣípààrọ̀ ẹ̀ sí owó dọ́là ó lé ní 500 bíi 550 naira ni a fi bẹ̀rẹ̀ ọdún tó kọjá ní ìwòye ọdún tó kọjá ó lé ní 500 náírà ṣùgbọ́n nípa ìgbìyànjú àjọ báńkì Nàìjíríà tá à ń pè ní Central Bank of Nigeria nígbà tí wọ́n ti kó dọ́là wọ fún àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń ṣe pàṣípààrọ̀ owó yìí ti wá sí bíi ọ̀tàléní ọ̀ọ́dúnrún èyí tá a pè ní 360 naira láti ra owó dọ́là kan tá a bá wo ibi tá a ti ń bọ̀ 550 sí 360 a rí i pé ìyànjú wà ṣùgbọ́n ibi tí a ò ti lè jíjó ayọ̀ lọ títí ní pé eléyìí bíi gbàmúdání ni kì í ṣe nǹkan tí tó lọ títí bí ìgbà tí wọ́n ṣe ìjọba èrèfé òun ni nítorí pé. ẹ wá kẹ́ẹ̀bìlì ráì sọ̀rọ̀ dédé ṣé ńgbà tá a sọ pé nígbà ìbẹ̀rẹ̀ ọdún tó kọjá ara nìkan bíi 500 náírà
nígbà tọdún òfin parí ó ti lé ní 300 náírà. Ṣé ìyàtọ̀ yìí ṣé nígbà tá àti tówó ìtura tó ti dínkù yìí ṣé ó nípa lórí ètò ọrọ̀ ajé? Ó nípa o, ó nípa dáadáa lórí ètò ọrọ̀ ajé nítorí pé ọ̀pọ̀lọpọ̀ tí ó fẹ́ ra owó dọ́là láti kó ọjà wọlé látòkè òkun tí wọ́n ò rówó, ó ti di pé wọ́n rí owó láti ṣòwò. Ọ̀pọ̀lọpọ̀ ló fẹ́ lọ sí ilẹ̀ òkèèrè fún àyẹ̀wò ara tàbí fún ìtọ́jú àìsàn, tàbí àwọn ọmọ iléèwé tó ń kàwé lókè òkun tó jẹ́ pé ìgbà tí a fi parí ọdún 2016 ọ̀pọ̀lọpọ̀ ń ké àhó ni nítorí pé ọ̀pọ̀lọpọ̀ gan ni ò lè rán ọmọ ẹ̀ ní ìlú òyìnbó mọ́ tí wọ́n láti pé kí wọ́n máa wá kàwé ní tipátipá ní ilẹ̀ Nàìjíríà nítorí pé dọ́là ṣọ̀wọ́n. Ṣùgbọ́n nípa ìgbìyànjú àjọ báǹkì Nàìjíríà, wọ́n rí ẹni tó bá lágbára ó ń rí owó dọ́là rà ní. Ó wá ti nípa lórí ètò ọrọ̀ ajé wa. Ó nípa nítorí gbogbo àwọn tí ó fẹ́ kó nǹkan ọrọ̀ ajé wá láti wá tà bóyá láti ilẹ̀ China àbí láti Amẹ́ríkà àbí láti Europe, wọ́n ti ń rí owó láti ṣe pàṣípàrọ̀ láti ra àwọn ọjà tí wọ́n fẹ́ rà wá. Ṣé wọn ò kúkú nígbà náírà lọ́wọ́ yín tẹ́ bá lọ sí China, wọn ò nígbà náírà lọ́wọ́ yín tẹ́ bá lọ sí Dubai, wọn ò nígbà lọ́wọ́ yín l'Amẹ́ríkà, ṣùgbọ́n tẹ́ bá ti ní dọ́là nígbà tí tẹ́yìn náà bá fi ojú inú wò, tí a bá ń fi 150 náírà tá a bá fi ń ra owó dọ́là kan tẹ́lẹ̀ tó wá dípò ti dínkù sí 300, ẹ rí i pé ìgbẹ̀yàn eléyìí sì nípa pé àwọn nǹkan tí à ń kó wọlé ó ti dínkù. Ìyẹn ni pé ìdàgbàsókè ti bá ètò ọrọ̀ ajé wa láàrin yẹn nínú ọdún tó kọjá lọ. Ẹ jẹ́ ká wá wo ní ẹ̀ka ọ̀gbìn torí ó fẹ́ sọ mọ́rọ̀ ajé náà. Nínú ọdún tó kọjá lọ yìí òun náà la gbọ́ pé gbogbo àwọn ilẹ̀ àgbáyé wọn làwọn fẹ́ máa gba gbogbo àwọn nǹkan ọ̀gbìn pàápàá jùlọ nípa ọ̀rọ̀ iṣu. Ṣé iṣu tí ò tí ì tó wa jẹ lórílẹ̀‐èdè Nàìjíríà tá a bẹ̀rẹ̀ sí ní fi ránṣẹ́ sókè òkun, ṣé kì í ṣe pé ọgbọ́n àti máa fi para wa ní ìjọba tó ń gùn lé ní àbí tó ní kí n la tún fẹ́ sọ nípa yẹn? Rárá o, èmi fara mọ́ bí a ṣe ń kó iṣu lọ sí òkè òkun nítorí pé iṣẹ́ àgbẹ̀ ò yẹ kó jẹ́ iṣẹ́ ìdọ̀tí àbí iṣẹ́ tí èèyàn ò ní níláárí nídìí ẹ̀. Tí àgbẹ̀ bá lè kó iṣu lọ sí òkè òkun tóun náà ń gba dọ́là, pọ́ùn náà ń ràn mọ́ léèwé. Ìyẹn ni pé yàtọ̀ ti dé. Àgbẹ̀ aládàá-ńlá ọ̀pọ̀lọpọ̀ ẹ wò ní Abẹ́òkúta, tẹ́ bá ń lọ láti Abẹ́òkúta wá sí ọ̀nà kìíní Ṣótinéyà àti Adẹ́rùpọ̀kọ̀, ilé àgbẹ̀ tí wọ́n ṣe ọ̀gbìn aládàá-ńlá, mi ò mọ̀ bóyá wọ́n ṣèṣe nígbà tí mi ń kẹ́kọ̀ọ́ ní Abẹ́òkúta, máa ń rí ọgbà tí wọ́n ti ń sin ẹranko, tí wọ́n ti ń sin adìyẹ, tí wọ́n ti ń ṣe. Pàápàá mo sọ ní ọ̀sẹ̀ tó kọjá pé ọkùnrin kan ó gba ẹ̀yáwó lọ́wọ́ báǹkì tó ń yáni lówó ṣòwò tí à ń pè ní Bank of Industry ní Ogun State. Ǹjẹ́ mọ̀ pé ẹ̀fọ́ lásán ló ń tà, kí wá tẹ̀fọ́ tiẹ̀ ní ọjà Akéwò tàbí ọjà Ṣàngó, kì í ṣe Wuse ló ti ń tà tiẹ̀, òkè òkun ló ń kó tiẹ̀ lọ. Ẹ̀fọ́ lásán ló ń sì ń tà, ọkùnrin ló sì ń ṣòwò yìí. Nítorí pé ṣe rí kákó nǹkan ọ̀gbìn òótọ́ ó bọ́ sí ipa méjì. Ṣe rí nǹkan ọ̀gbìn tá à ń kó lọ ó dáa fún àwọn àgbẹ̀ ń pé owó tí àwọn náà ó máa gbà yóò rú gọ́gọ́ sí i ju, ṣùgbọ́n à ń ṣera wa náà ni. Ẹ sá wò. Ìdí tá a fi ń ṣera wa ni pé ǹjẹ́ mọ̀ pé iṣu yìí kì í ṣe pé gbégbé tá à ń gbé lọ sókè òkun wọn lọ ń jẹ, wọ́n ń bẹ, wọ́n ń sè é jẹ bí tiwọn. Àwọn wọ́n yọ starch lára iṣu, wọ́n yọ oríṣiríṣi nǹkan lára iṣu, èyí tá à ń pè ní value addition. Ẹ wo kòkó, nígbà tí wọ́n bá ra kòkó lọ́wọ́ bàbá yín àti bàbá tèmi, wọ́n ó rà ní hóró. Ǹjẹ́ ẹ pé kòkó yìí la fi ń ṣe bọ́nfìtà, la fi ń ṣe èyí tá à ń pè ní chocolate, la fi ń ṣe ọ̀pọ̀lọpọ̀ oríṣiríṣi nǹkan. Àwọn ò yọ oríṣiríṣi nǹkan kó lára Àwọn rẹ̀. wá yọ kòkó lásán lẹ́yìn tà fún wọn, àwọn wá yọ oríṣi bí nǹkan 15 sí 20. ní tó sì yẹ ká máa ṣe nínú. Ètí mo fẹ́ sọ àwọn pé ṣé irú yẹn nígbà tí ayé ti di lójú ara tó jẹ́ pé yàrá kan ní, ṣé irú gbogbo nǹkan tí àwọn ń fi nǹkan tó wọ́n rà lọ́wọ́ wá ṣe
yálà tá a fi ń ta sókè òkun yìí sáwa náà ò lè mọ ṣe gbogbo nǹkan fi rọrùn lórílẹ̀‐èdè Nàìjíríà. ibi tí ọrọ̀ ajé ti wá láti nípa gidi nìyí ṣe rí wọn ní amúkùn ẹ̀rọ ẹ̀wọ̀ olókèlè ń wo olé ìwòsànlẹ̀ àwọn tó ń tà kì í ṣe pé ó wù wọ́n láti tà bẹ́ẹ̀ ẹ wo ayé Odua investment wọ́n sì wà ó ṣùgbọ́n kò dàbí ìtìgbà kan ṣe àwọn pé Odua investment wọ́n dá àwọn iléeṣẹ́ oríṣiríṣi sílẹ̀ ẹ̀pẹ́ plywood èyí tá a fi ń kó àwọn àga àti nǹkan kan wá látòkè òkun ẹ̀pẹ́ plywood wọ́n ń ṣe plywood táwọn tó ń ṣe iṣẹ́ furniture tí wọ́n ń lò ṣùgbọ́n níbo ló wà lẹ́nu wọ́n ṣe bíi kí ni Cocoa Industry Limited nígbà yẹn wọ́n ṣe bíi ẹ̀yà níta-lè-pè ní bíi Bonvita bíi kínní táwọn èèyàn lè mu ṣùgbọ́n nípa yí pé ọ̀nà ò dáa kò sí iná kò sómi kò sí ààbò tó péye ọ̀pọ̀lọpọ̀ àwọn ilé-iṣẹ́ yìí ló daṣẹ́ sílẹ̀ tí wọ́n wá bẹ̀rẹ̀ sí lọ Ghana tí wọ́n lọ ilẹ̀ Sàró tí wọ́n lọ Liberia. ní ọdún 2018 nígbà tá a ti rúro eléyìí. ìgbìyànjú kan wà náà ní àti ìdèbí à ń lọ nítorí pé àfi ìgbà tí àwọn iléeṣẹ́ tá a bá bẹ̀rẹ̀ sí dá iléeṣẹ́ sílẹ̀ lórílẹ̀‐èdè yìí tí wọ́n wá ń lo àwọn èyí tá à ń pè ní mi ò mọ bí mo ṣe fẹ́ pè ní Yorùbá raw materials àwọn èròjà yìí táwa náà wá bẹ̀rẹ̀ sí lò láti ṣe ọ̀pọ̀lọpọ̀ nǹkan tá à ń kó wọlé láti China ẹ wo ginger ǹjẹ́ àwọn pé Kaduna náà ti ń kó ginger tí wọ́n fi wá ń ṣe ginger tea fáwa níbí Kaduna náà ti ń kó lọ China èmi fẹ́ràn ginger tea. bí a bá lè máa ṣe eléyìí. nígbà tá a bá wá kó ẹwọ yọ níyàn China àwọn ṣìnkó wọn ò wá kó lọ́dọ̀ wa bí àwọn ò kó lọ wọn ò fi ṣe tíì wọn ò wá kó wá fún wa tẹ bá sì fẹ́ ra ginger tea lónìí tẹ bá lọ sí ilé ìtajà ẹni tí ò bá nífọ̀lé kan náà lè ra. owó iyebíye ni wọ́n ń tà kí wọ́n á ní ìmọ̀ràn yín lórí yẹn. níta láti ṣe ni pé ọ̀tọ̀ iná ọba ó gbọ́dọ̀ dúró rí. ìjọba ti ń bọ̀ yẹn. ọ̀nà ó gbọ́dọ̀ wà rélùwé gbọ́dọ̀ ṣiṣẹ́ omi ó gbọ́dọ̀ wà ààbò tó péye ó gbọ́dọ̀ wà nítorí pé tí o bá ti sí gbogbo nǹkan wọn àti pàápàá owó kí ni à ń pè tax ní Yorùbá owó orí tí à ń gbà lọ́wọ́ àwọn iléeṣẹ́ tá à ń dá sílẹ̀ ó gbọ́dọ̀ mọ níwọ̀n. kò yẹ kó gun wọn lápá. tó bá ti gun wọn lápá orí àwa mẹ̀kúnnù ni wọ́n dà lé torí pé nígbà tí ẹni tó dá iléeṣẹ́ sílẹ̀ ó fẹ́ jèrè ni ó fẹ́ ṣòwò jèrè ni. iye tí wọ́n bá ti gbà lówó orí náà ni ó fi kó owó iṣẹ́ rẹ̀ náà. bẹ́ẹ̀ ni wọ́n pè owó tí wọ́n bá gbà lówó orí àti owó tí wọ́n fi ṣe ìdáàbòbò àti owó tí wọ́n ná lórí ọ̀nà wọ́n wà á dà lórí ohun tó fẹ́ tà. ló fi wá jẹ́ pé ẹ wo aṣọ tí mo wọ̀ yìí ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n ṣe ní Kaduna wọ́n ṣe ní Èkó ẹ rántí pé Àṣùàní gbà mí ọdún dé. bẹ́ẹ̀ni. l'Àṣùàní ọjọ́ ìṣẹ́gun ni a máa ń ná ọjà Àṣùàní. wọ́n máa kọjá kúrò mbẹ́. ibi tí wọ́n ti ń ṣe iwájú ibẹ̀ náà ni wọ́n ti ń ta Àṣùàní gbà mí ọdún dé ṣùgbọ́n Àṣùàní dà lónìí ní Chemtex dà lónìí ní Kaduna. àwọn tó ń ṣe aṣọ òwú tá a fi ń ṣaṣọ ibi ìlà ti ń rí. nígbà tí àwa lè pa òwú dà ká sọ daṣọ ó wá di pé àwọn ṣìnkó wọ́n wá ń kó aṣọ ọ̀pọ̀kú ọ̀yọ̀kú aṣọ tó jẹ́ pé a lè ṣe lórílẹ̀‐èdè wa. tààtúnṣe tó dáa jù lọ àwa ń kó wá owó dọ́là tá a wá ní òsì làwa ń lò láti lọ kó ọjà ẹ̀ wá látòkè òkun. èkíní nípa eléyìí iṣẹ́ bọ́ gbogbo àwọn tẹ́ rí ní Kaduna tó ń ṣe ọ̀kadà tó ń gbéyàn ṣe ọ̀pọ̀lọpọ̀ wọn ló jẹ́ pé ibiṣẹ́ aṣọ híhun ni wọ́n wà tẹ́lẹ̀ ṣùgbọ́n nígbà tí kò síná kò sómi kò sí ètò owó orí ó ti àwọn ṣìnkó ńgbà táwọn ò bá kó ọrọ̀ wá wọ́n ń pè nǹkan kan ní dumping nínú ètò ẹ̀rọ ajé
iye tí wọ́n yẹ kí wọ́n tà wọn ò ní tà bẹ́ẹ̀ wọ́n tà lé owó tó dínkù láti lè jẹ́ kí àwọn iléeṣẹ́ tiyín kí wọ́n kó gbà wọlé. torí pé gbàgbà ìta lówó kékeré ẹ bá mọ sáré sí i. ẹ bá mọ pé àǹkárá yìí. ṣe bẹ́ẹ̀ tí wọ́n ṣe ní Ìbàdàn ní iye kan báyìí. 5,000 ẹgbẹ̀rún 5,000 nígbà tí eléyìí tó jẹ́ ẹgbẹ̀rún 3 ẹ mọ̀ ìyí tó bá rọjú làwọn èèyàn ó rà. ìyí tí ṣìnkó sì ń ṣe táwọn ará China ń ṣe òní pé nígbà tí wọ́n bá wá rí pé gbogbo iléeṣẹ́ yín ẹ ti tìpa ẹ sọ di ṣọ́ọ̀ṣì ẹ sọ di mọ́ṣáláṣí àwọn wà fowó létí wọn. ẹ bá ní rí ọ̀nà àti sọ pé ẹ̀ ní rà mọ́ nítorí pé ẹ mọ̀ rẹ̀ níye tó pé. lórí ìyẹn ṣeun àwọn ìjọba náà ti ń bọ́ nísìn pé a gbọ́dọ̀ wá wọ̀rọ̀ kan fi ṣàdá láti jẹ́ kí torí ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè tí ò bá fẹsẹ̀ múlẹ̀ irú orílẹ̀-èdè bẹ́ẹ̀ ó ń kọ̀wé sí ìyà ni. ẹ gbọ́ mi atọ́kùn ọdún tó kọjá kí ni iye iṣẹ́ mélòó ni Federal National Bureau of Statistics sọ pé òun kéde pé iṣẹ́ táwọn èèyàn gbà nìyí. mílíọ̀nù ó lé ní mílíọ̀nù 4 àwọn èèyàn ní iṣẹ́ bọ́ lọ́wọ́ lọ́dún tó kọjá. mo ò lè sọ pé iṣẹ́ táwọn gbà nìyí. àní iṣẹ́ bọ́ àìsọ pé àwọn tí wọ́n gbà síṣẹ́ àwọn tó ń ṣiṣẹ́ tí wọ́n dá láì níṣẹ́ lọ́dún tó kọjá nìkan mílíọ̀nù 4. ìjọba gbọ́dọ̀ wá nǹkan ó lé eléyìí ó yẹ kó jẹ́ nǹkan ìbànújẹ́ fún ìjọba láti wò pé ọ̀nà wo ni iṣẹ́ ìfi bọ́ báwo la ṣe lè ra ètò ọrọ̀ ajé wa padà nípa ìgbésẹ̀ tó gún mọ́ sì ni a lè ṣe léyìí ká má bá ọ̀pọ̀lọlé olóró ẹ rí i pé ìjọba Buhari lọ́dún tó kọjá wọ́n pè nǹkan kan ní Economic Recovery and Growth Plan ERGP èyí tí wọ́n fi ṣe kún péyàmọ́ pé ọ̀nà tá a gbà jí ọrọ̀ ajé nì ọ̀nà tá a gbà bí àwọn èèyàn ṣe ń rí visa àwọn ìwé ìgbélú tí wọ́n ṣe tó ṣe ni wọ́n lára láti wá sórílẹ̀-èdè yìí àwọn ó jẹ́ kó rọjú fún wọn eléyìí mo fún ìjọba ní máàkì ọ̀kàrẹ̀ nítorí pé ní òpin ọdún tó kọjá ní nǹkan oṣù kẹwàá ọdún tó kọjá báńkì àgbáyé wọ́n sọ pé orílẹ̀-èdè Nàìjíríà pàápàá ní Èkó àti Kánò ibi tá a wà tẹ́lẹ̀ wọ́n ní agbé ìgbésí ake ọ̀nà 24 ibi tá a wà ní ọdún 2016 sí ọdún 2017 pé àti mókè àti wá sókè eléyìí jẹ́ nǹkan ìwúrí tó jẹ́ pé à ń láti ṣùgbọ́n ọ̀nà tí ò da iná ọba tí ò tí ì dúró re ààbò tí ò péye à ń láti wá nǹkan ṣe ọ̀rọ̀ dáradára àwọn darandaran tá à ń pè ní darandaran yìí náà nítorí bá à ń sọ̀rọ̀ oúnjẹ ni mo ṣe ń fa ipe ìjọba gbọ́dọ̀ wá òpin sí wàhálà àti làásìgbò tó ń ṣẹlẹ̀ láàrin àwọn darandaran Fúlàní àti àwọn àgbẹ̀. ẹ ṣeun torí ọ̀rọ̀ yẹn náà àwọn ìjọba náà ti gbọ́ ní ìsìn wọ́n wá nǹkan ṣe lórí ọ̀rọ̀ rẹ̀ ẹ jẹ́ ká tún lọ sọ̀rọ̀ torí àwọn ọ̀rọ̀ yìí náà pọ̀ ẹ jẹ́ ká wò tọ̀rọ̀ ọ̀rọ̀ àwọn òṣìṣẹ́ kájẹ ẹ̀ sọ pé àwọn tí ò tí ì ríṣẹ́ pẹ̀lú ètò ọrọ̀ ajé la mẹ́nu báyìí àwọn tó ti ṣiṣẹ́ ọ̀pọ̀lọpọ̀ wọn ló ń kígbe pé owó táwọn ń gbà ò tó nǹkan lọ́dún tó lọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀dẹ́ pé owó tí wọ́n gbà gan kò lè gbé wọn kúrò nù jáde àwọn olóyìnbó wa ní owó tí ò lè gbé mi kúrò lẹ́nu ọ̀nà ọ́fíìsì mi bó ni ó ṣe bá mi délé ṣé owó bá mi délé níjọba ń san ni àbò owó mọ́kù. owó mọ́kù ni o owó mọ́kù ni o ibi tó tiẹ̀ wá burú sí ni pé àti ìjọba àpapọ̀ àti ìjọba ìpínlẹ̀ àti ìjọba àbílẹ̀ àti àwọn aládàáni bákan náà lọ́mọ ṣòro owó mọ́kù ni wọ́n ń san fáwọn òṣìṣẹ́ bákan náà lọ́mọ ṣòro pẹ̀lú ìgbésẹ̀ ìjọba wa gbé ní ìsìn kọ́ kí lẹ lè rí sọ lórí yẹn. lórí ti àwọn tó ń bá ìjọba ṣiṣẹ́ ẹ rí i pé ní òpin ọdún tó kọjá nínú oṣù kejìlá ìjọba gbé àjọ tí yóò ṣe àgbéyẹ̀wò bí a ṣe fi owó kún owó oṣù òṣìṣẹ́ wọ́n gbé kalẹ̀ ṣùgbọ́n lérò tèmi ó pẹ́ ó ti yẹ kán gbé àjọ yìí kalẹ̀ láti bí ọdún 2016 nítorí pé kíní kìí ṣe tí yóò yà kánmọ́kánmọ́. ṣé kò lè sèso rere ni. yóò sèso rere ṣùgbọ́n ẹ jẹ́ ká tibì kan wò ká tibì ìṣáná kéèso oògùn owó oṣù tó kéré jù lọ́wọ́lọ́wọ́ báyìí a pè ní ẹgbẹ̀rún méjìdínlógún
àwa ń béèrè pé owó oṣù òṣìṣẹ́ a fẹ́ kó jẹ́ ẹgbẹ̀rún mẹ́fà lé ní àádọ́ta 56,000 làlá fẹ́ kó bọ́ sí. ẹni tí ẹ̀ ń béèrè ẹgbẹ̀rún méjìdínlógún lọ́wọ́ ẹ̀ tí ò tí ì fi yín tí ò tí ì rí san tẹ wá ní ẹ fẹ́ gba ẹgbẹ̀rún mẹ́fà ó lé láàádọ́ta ǹjẹ́ ìtara ẹni jẹ kọ́ ni èyí ibi tẹ́mi ti ń sọ pé kẹ́ ẹ jẹ́ kí a fi ibi ìṣáná kíyèsí oògùn nìyí ó dáa bí wọ́n ṣe gbé àjọ kalẹ̀ láti wò pé pàápàá jùlọ nígbà tó wó epo tó ti wá sókè láti 87 naira ó lọ 145 eléyìí náà ló jẹ́ kí àwọn òṣìṣẹ́ pé 18,000 tẹ́ ẹ̀ fún wa yóò ẹgbẹ̀rún méjìdínlógún kò tó nǹkan kan kò gbé mi kúrò lẹ́nu ọ̀nà dépò pé yóò gbé mi dé ilé ṣùgbọ́n èmi wá pe àkíyèsí ìjọba sí nǹkan kan nínú torí èmi mọ́ ń kàwé fún ilé ìròyìn kan mo mọ́ ń kọ ìwé ọ̀sẹ̀ẹ̀sẹ̀ tá à ń pè ní column fún Punch newspaper wọ́n á sọ pé ẹ jẹ́ ká tibì kan wò ògùn dà kò tán ó lóun ògùn dá méjì oníyàwó kan kò rówó gẹrí ó lóun fẹ́ fẹ́ méjì nígbà tẹ́ni tí owó oṣù jẹ́ ẹgbẹ̀rún méjìdínlógún wọn ò rí san lẹ́yìn ìjọba àpapọ̀ tó ń san owó oṣù ìṣẹ́ déédé ọ̀pọ̀lọpọ̀ ìjọba ìbílẹ̀ tiẹ̀ burú jáì àrí àwọn tó ń jẹ lówó ọdún yàtọ̀ fún oṣù. ìjọba àpínlẹ̀ míì ó jẹ́ ìdajì ní san fún àwọn òṣìṣẹ́ rẹ̀. ìjọba Ọ̀ṣun wọ́n pè kan ní modulated tẹ́ bá jẹ́ òṣìṣẹ́ level ìgbésẹ̀ kìíní sí ìgbésẹ̀ keje ẹ gba owó oṣù yín pé tẹ́ bá jẹ́ ìgbésẹ̀ kẹjọ sí bí ìkejìlá ẹ gba 75%. tẹ́ bá jẹ́ ìgbésẹ̀ kẹẹ̀ẹ́dógún sí kẹtàdínlógún ẹ gba ìdajì èyí tí Ọ̀ṣun ti ń san láti bí ọdún méjì sẹ́yìn nígbà tẹ́ bá wá ní ẹ wá fẹ́ gba 54,000. ẹgbẹ̀rún lọ́nà àádọ́ta. ó ní mo ṣe sọ pé oníyàwó kan tí ò rówó gẹ̀rí tó lọ fẹ́. kí ni kò ṣẹlẹ̀ láàrin yẹn láàrin ìjọba àti àwọn òṣìṣẹ́ ní kúkúrú kí ni kò ṣẹlẹ̀ láàrin yẹn. tó ń láti ṣẹlẹ̀ ni pé ṣe rí owó ní kọ̀ọ̀kan ní ìṣòro Nàìjíríà tí nǹkan bá rọ̀gbọ̀kú ọ̀yọ̀kú tí owó ọjà ò wọ́n tí iná bá ṣe déédéé tí omi wà tí ilé wà fún òṣìṣẹ́ níta náwó lé lórí nìyí tí iléèwé gidi bá wà tí àwọn èèyàn lè ràn ọmọ wọn láì lọ sí. ṣé èrò tí wọ́n ní pé kíjọba má fún owó kówó òṣìṣẹ́ ṣùgbọ́n kán wá gbogbo àwọn nǹkan míì tó lè dí ọ̀nà yìí ni. bí wọ́n bá tiẹ̀ fowó kówó òṣìṣẹ́ owó nìkan kò ní yanjú ìṣòro òṣìṣẹ́. ẹni pé bá tiẹ̀ fowó kún gan tí wọn ò yanjú gbogbo àwọn nǹkan tó wà nílẹ̀ náà. ọdún méjì sí mẹ́ta sígbà náà á tún mọ bèrè fẹ́ kú. yóò ti gbowó mi. nítorí pé bàbá onílé yín tó gbẹ́ pé alàgbàrá fíwá tètè ràn ó wọ́n ti ń gba gbẹ̀mù ayọ̀mọ̀ pé ìgbà èyí tó lọ lásọ gbẹ̀mù àti gbòòsà àti jẹun sókè jẹun sílẹ̀ jẹun síkè nígbà tó bá gbọ́ ni wọ́n bá pé wá ń bí arákùnrin. ẹgbẹ̀rún wà lọ́dọ̀ tẹ́lẹ̀ owó tó ń sọ yìí kò ká àwọn òkájúlù èmi náà ibi a bá ṣe níbi pẹpẹ láyé èmi náà fowó kówó ilé ṣùgbọ́n tí ilé bá wà fún ṣíṣẹ́ tíjọba sì gbé à ń pè nǹkan kan ní low cost housing irú ètí ilé olówó pọ́kú èyí tí àwọn ìjọba ṣe nígbà kan tó ń bá ṣe tẹ̀yìn nílé tara yín tí wọ́n yọ owó ìdákọ̀mù nínú owó yín pé tẹ́ bá sanwó yìí fún ọdún 10 sí 15 ilé yìí yóò di tiyín ṣàmì pé pẹ̀lú ìrọ̀rùn ni ẹ fi mọ gbélé yẹn tí àwọn ọmọ yín tí wọ́n lọ ilé ìwé tíjọba dá sílẹ̀ tí owó ọbẹ̀ ò sì gun pa bóyá yunifásitì ni bóyá ilé ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ ni àbí ilé ìwé girama tí owó rẹ̀ ògùn pa ṣùgbọ́n tí wọ́n ń kọ́ ẹ̀kọ́ tó yanrantí kì í ṣe eléyìí tí ó wà lóde òsì tí ò sí àga àjókòó àbí àga tí àwọn èèyàn ń jókòó lábẹ́ igi máa ń kọ́. lórí ìyẹn ẹ jẹ́ ká gbà pé ìjọba gbọ́dọ̀ gbìyànjú wọ́n gbọ́dọ̀ forí ìkòkò sọdún pẹ̀lú àwọn òṣìṣẹ́ láti jẹ́ kí wọ́n finú konú nípa bí bóyá wọ́n fi kún gbogbo àwọn nǹkan amáyédẹrùn tí ó jẹ́ pé ilé ayé òfin rọrùn. nǹkan amáyédẹrùn la nílò ju owó
ẹ̀kúnwó lọ nítorí pé bàbá bó ti wulẹ̀ ká fi owó kun tó ó kù níbọn kò tó náà ni bí sálárì tẹ bá tiẹ̀ rí ṣá ṣebí gbà kan à ń rí ṣá ní ìsẹ̀ àti ẹ̀rí ṣá àti ẹni tó ń ṣiṣẹ́ àdáni o àti ẹni tó ń ṣiṣẹ́ oṣù àwa gbaṣẹ́ṣe kò fẹ́ sí yàtọ̀ láàrin ara wa oníkálùkù àgùntàn pàṣẹ ìṣídà láfẹ́ jẹ́ níta wá lè táyé tí nǹkan amáyédọrùn ìbá wa wà owó díẹ̀ yóò ra nǹkan púpọ̀ ṣùgbọ́n tówó púpọ̀ tó bá ń ra nǹkan díẹ̀ wálé ẹni pé kò ní ìtumọ̀. ìyẹn ni pé ìjọba àti àwọn òṣìṣẹ́ wọ́n gbọ́dọ̀ forí òkòkò sọ́ọ́dún kọ́mọ́dé pé ibi ikọ̀ òun náà yóò tún fi lọ́lẹ̀ ọkọ̀ wa tún fi. ẹ ṣeun ẹ jẹ́ ká wá wo ọ̀rọ̀ àjọṣepọ̀ láàrin torí pé gbogbo àwọn ẹ̀ka tó so ìjọba papọ̀ ẹ̀ka aláṣẹ ẹ̀ka asòfin àti ẹ̀ka àdájọ́ bá a bá wo ọdún tó kọjá ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló tẹ̀lẹ̀ pàápàá jùlọ láàrin àwọn asòfin sí àwọn ẹ̀ka aláṣẹ láàrin ẹ̀ka àdájọ́ sí àwọn aláṣẹ ọ̀pọ̀lọpọ̀ wàhálà ló tẹ̀lẹ̀ tí àwọn ẹ̀ka táwọn aráàlú mọ̀ pé ṣé kìí ṣe pé ẹ̀ka aláṣẹ ó fẹ́ tẹ orí ìjọba ẹ̀ka ti àwọn adájọ́ ó fẹ́ tẹ̀rí pàápàá jùlọ ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tó tú jáde lójú tiyín gẹ́gẹ́ bíi lámẹ̀tọ́ kí lẹ rò pọ̀ ṣẹlẹ̀ láàrin yẹn kí sì ní káwọn aráàlú ọmọ retí. àjọṣepọ̀ tó gúnmọ́ gbọ́dọ̀ wà láàrin ẹ̀ka mẹ́tẹ̀ẹ̀ta kí ìdàgbàsókè kó lè wà fún orílẹ̀-èdè tá a bá ti bì kan wò ẹ wo ẹ̀ka aláṣẹ àti ẹ̀ka àwọn aṣòfin àìsí àjọṣepọ̀ tó gúnmọ́ ó ń ṣe àkóbá fún orílẹ̀-èdè yìí kì í sì ṣe kékeré. yorùbá níbi tí erin méjì bá ti ń jà. kókò díẹ̀ ni yóò fi orí fa nígbà tí ẹ̀ka aláṣẹ bá gbé ètò àbádòfin nípa ọ̀rọ̀ ajé tá à ń pè ní budget tí wọ́n bá gbé kalẹ̀ tí àwọn aṣòfin ní bóòlù ẹ̀ ṣe ṣe léyìí bóòlù ẹ̀ ṣe léyìí léyìí ò tọ̀ lérè tẹ́ ní bẹ́ẹ̀ ṣe ṣe nǹkan báyìí ní ṣe nǹkan mi ò yí padà tí ọ̀rọ̀ wá di tó ń falẹ̀ tí ó jẹ́ pé ìdajì ọdún la ṣẹ̀ṣẹ̀ wá ń fọwọ́ sí ìwé ètò ìṣúná orílẹ̀-èdè ẹ rí i pé kò bófin. kí ló yẹ kó ṣẹlẹ̀ kí ni 2018 kí ni káwọn aráàlú ọmọ rẹ láàrin ẹ̀ka aláṣẹ. àjọṣepọ̀ tó gún mọ́ ni láàrin ẹ̀ka mẹ́tẹ̀ẹ̀ta ètò ìdájọ́ ẹ̀wọ̀n nísìnyí aṣọ lọ́sàn tó kọjá àní ńgbà tí àjọ EFCC ICPC Code of Conduct Bureau tán bá ní ó lè lẹ́ni yóò ó gbowó ìjọba ó yẹ kí ni ẹ mú lọ ilé ẹjọ́ ló bá pín. tilẹ̀ ìjọba ń fọ̀rọ̀ falẹ̀. ìjọba ẹ máa mọ ọdún mẹ́wàá ọdún mẹ́ẹ̀ẹ́dógún àwọn tí a dá tàdó lè mọ́ látọdún 2007. wọ́n bá mọ̀ ní káàkiri àárín ìlú. àwọn ló tún ṣòfin fún wa. nínú wọn tún wà lára àwọn tó ń ṣòfin fún wa lọ́wọ́lọ́wọ́ bí mo ṣe ń sọ̀rọ̀. kílẹ̀ ní pàápàá jùlọ kí ló wá ṣẹlẹ̀. wà á lè sọ pé ní ìsìn àbí ẹni tẹ́ ní ẹni yìí ó jí owó ìjọba ńgbà tó jẹ gómìnà ó sì tún kúrò lórí oyè láti ọdún mọ́kànlá sẹ́yìn. ẹjọ́ rẹ̀ tí ì parí. ẹjọ́ ò parí ó wá tún díje ó wá di ẹni tó ń ṣòfin fún wa. àwọn èèyàn á fojú lámẹ̀tọ́ wípé ojú olè la gbé yìí. ẹ fura ti pọ̀ dáràn ni ó tún wá wà nílé asòfin. ó wà ń ṣòfin fún wa ǹjọ́ bójú mu eléyìí ò jẹ́ kó rí bẹ́ẹ̀ ẹjọ́ ẹ̀ka ètò ìdájọ́ ó gbọ́dọ̀ múnádóko kí wọ́n fa owó aago síwájú nítorí mi ò mọ bí mo ṣe fẹ́ sọ ní èdè abínibí wọ́n ń pe òfin kan ní Administrative of Criminal Justice Act. ìyẹn ni pé òfin tí ó tọrọ mọ́ ẹ̀ka ètò ọ̀daràn. láti ṣe rí nínú ACJA Administrative of Criminal Justice Act yìí gbogbo ètò àdúrúmọ̀yàn ètò àmúyàn fún ètò ìpànìyàn àbí ó ṣẹ̀ sófin kò yẹ kó ju oṣù mẹ́fà lọ láti ìbẹ̀rẹ̀ ẹjọ́ títí dé òpin ẹjọ́. ẹ̀yin gẹ́gẹ́ bíi lámẹ̀tọ́ ẹ wá wo bọ́ọ̀lù sí ní ìsìn. òfin tí wàá wà níta láti ọdún 2015 síbẹ̀síbẹ̀ ibi pẹlẹbẹ náà ni ọ̀bẹ wa fi ń lélẹ̀ nípa ètò ìdájọ́. ẹ rí i pé ààrẹ Muhammadu Buhari gan ó sọ ní àsìkò kan pé àwọn adájọ́ wa wọ́n ń mú àkùdé bá ètò ìjọba ọ̀hún. inú wọn náà ló jẹ́ kí àwọn ọ̀tẹlẹ̀múyẹ́ kí wọ́n lọ gbé àwọn adájọ́ kan
ẹ rí i pé lópin ọdún tó kọjá nínú àwọn adájọ́ yìí àti ní kí àwọn kan lọ ọ̀rọ̀ kúnlé pé wọ́n lé wọn kúrò lẹ́nu iṣẹ́. bí nǹkan ṣe wá rí pàápàá jùlọ láàrin ẹ̀ka mẹ́tẹ̀ẹ̀ta torí ọdún 2018 láti wà yìí ó sì ń kù ọdún kan àbí oṣù mélòó kan tá a ṣe ìdìbò gbogbogbò nígbà tí ẹ̀ka mẹ́tẹ̀ẹ̀ta tí wọn bá ṣiṣẹ́ fún ìdàgbàsókè orílẹ̀-èdè Nàìjíríà báwo la ti fẹ́ ní ìlọsíwájú èyí gẹ́gẹ́ bí láyẹ̀mẹ̀ ìtọ́ kí ni ká ẹ rò kó yẹ kí ẹ̀ka mẹ́tẹ̀ẹ̀ta ó ṣe ní ọdún 2018 tá a wà yìí. ṣẹ́rẹ́ ẹ̀ka mẹ́tẹ̀ẹ̀ta gbọ́dọ̀ jókòó jíròrò láti sọ pé a ò ní orílẹ̀-èdè míì tó ju orílẹ̀-èdè Nàìjíríà lọ a sì gbọ́dọ̀ wá ire orílẹ̀-èdè yìí kí a má fi tiwa ká má fi èròǹgbà tiwa àbí ìlọsíwájú tiwa tàbí ìtajẹ ní tiwa ká má fi ká má fi jẹ́ kí ó gbé ìgbà orókè ní ètò bí a ṣe ń ṣèlú. yẹn ni pé kó má jẹ́ pé ìmọ̀tara ẹni nìkan kó má jẹ́ ohun tá a mú lọ́kùnkúndùn nítorí pé n tó ń fà lójú tèmi ní pé ìmọ̀tara ẹni nìkan ó ti pọ̀ láàrin àwọn tó ń ṣèjọba fún wa. oníkálukú wọ́n ní bàbá fún wèrè lọ́kọ́ wọ́n ní ọ̀dọ̀ ara ẹ̀ ní orúkọ ẹ wà àwọn tó wà nílé ìgbìmọ̀ asòfin nígbà tí wọ́n bá ní àwọn lọ ṣe àyẹ̀wò sí àwọn iléeṣẹ́ ìjọba ni wọ́n bá mọ̀ pé wọ́n sẹ́yìn pé ẹ ṣe dáadáa ẹ ṣe dáadáa. ṣé kí ẹ rí bẹ́ẹ̀. ó yẹ kó rí bẹ́ẹ̀ ṣùgbọ́n tí wọ́n fi ń pariwo gbọ́n ṣe dáadáa ní pé kí wọ́n lè fún ọ lówó bọ̀bẹ̀. àwọn èèyàn ló sọ bẹ́ẹ̀ ṣùgbọ́n ààrẹ rí àrígbámú. ẹ mọ̀ wí bẹ́ẹ̀ o. tábà rẹ̀ rí àrígbámú sẹ́mọ̀ pé tábà rẹ̀ rí àrígbámú a lè sọ bẹ́ẹ̀. tẹ́ ẹ bá rántí embe àti kí lorúkọ ìyáàfin tó jẹ́ sẹ́ẹ̀kì tẹ́lẹ̀ orúmà yẹbi gbogbo ẹ̀ náà sọ ó ní o béèrè owó lọ́wọ́ mi torí mi ò fún ọ ló fi ń sọ pé. kí wàá ní ìmọ̀ràn yín kí ni ìmọ̀ràn yín fún àwọn ẹ̀ka mẹ́tẹ̀ẹ̀ta kó tó di pàtó bọ̀ sí ẹ̀ka míì. àwọn tó ń ṣètò ìjọba wa kí wọ́n mọ̀ ní ìmọ̀tara ẹni nìkan kí wọ́n ṣiṣẹ́ fún ìlú kí wọ́n ṣiṣẹ́ fún ìdàgbàsókè ìlú kí wọ́n jẹ́ kí ìdàgbàsókè ìlú kó jẹ wọ́n lógún nítorí pé bí àbá ṣe eré káná tí ọjọ́ iwájú wọ́n ní àgbà tó ẹni tó níyàn ó mú ọmọ ẹ̀ ò ní jẹ tíà àfáà tó níyàn ó mú ọmọ ẹ̀ ò ní jẹ tíà àwa gbogbo wa yìí náà bí ò kàn wá àtàwọn ọmọ wa àwọn ará àdúgbò wa àwọn mọ̀lẹ́bí wa ń kọ́ eléyìí ó jẹ́ kó jẹ́ pé ká ṣiṣẹ́ fún ìlú ni ká má ṣiṣẹ́ fún àpò ara wa tàbí ìmọ̀tara ẹni nìkan. ẹ jẹ́ kó tó di pé a parí ètò yìí ẹ jẹ́ ká sáré mẹ́nubà ní fẹ́rẹ́ nípa ọ̀rọ̀ ilẹ̀ òkèèrè pẹ̀lú gbogbo àwọn nǹkan tó ṣẹlẹ̀ nínú ọdún tó kọjá lára rẹ̀ ní ọ̀rọ̀ pé ọ̀rọ̀ ààrẹ orílẹ̀-èdè Zimbabwe tí wọ́n yẹ̀ gẹ́mọ́ndì ṣé bó ṣe yẹ kó rí nìyẹn. láàrin yẹn kẹra sọ́dé. nígbà téèyàn ò bá ti mọ ìgbà tó yẹ ó dìde wọ́n ní àjókòó dìde àsọ̀rọ̀ dàbọ̀ nímú wọn fèwé gbẹ̀fọ̀ nímú wọn fi ewé gbẹ̀fọ̀ náà. bẹ́ẹ̀ náà ni. nígbà tí èyàn ò bá ti. yẹn ni pé nígbà tó bá yẹ kéèyàn ò kúrò níbì kan ló yẹ kó kúrò ńbẹ̀. nígbà tó bá yẹ kó yẹ̀yàn tó o bá ti kúrò níjọba wọn yàgà mọ́ndì náà. ṣùgbọ́n ṣé wọ́n rìn lọ́nà ẹ̀tọ́ bẹ́ẹ̀ ṣáà lè pè yẹn lẹ́tọ̀ọ́ kó wọ́n jẹ́ pé yóò máa jẹ́ àwòkọ́ṣe àwọn orílẹ̀-èdè àgbáyé òkú pé nígbà tí Zimbabwe ti ṣe lé àwa náà gbọ́dọ̀ ṣe. bí Zimbabwe ṣe ṣe wọ́n rìn lẹ́tọ̀ọ́ lọ́dọ̀ tí wọ́n àbí nínú àjọ àgbáyé. nínú àjọ àgbáyé nítorí pé àwọn tó wọ́n bẹ bàbá Mugabe ẹni tó ti ń súnmọ́ 100 ọdún ni ọdún mẹ́tàléníàádọ́rùn ọdún yìí yóò pé ọdún mẹ́rìnléníàádọ́rùn ó sì ti wà níjọba láti 1980. so wọ́n ṣe bó ṣe dá yẹn. wọ́n wá ní bàbá ẹ ti fẹ́ sọ kí ní ìdòyè ìdílé ẹníyàwó yín ni àgbéjọba fún tẹ̀yìn bá papòdà nígbà tí iṣẹ́ ọba gan ìfìyàwó rẹ̀ di rọ́pò àwọn aráàlú Zimbabwe sì wà ní bọ́rọ̀ ṣe rí ẹ kọ̀wé fi ẹ̀kọ́ wo ni ọ̀rọ̀ ń kọ́ wa. ní tó kọ́ wa ní pé ká mọ ìgbàgbọ́ ká mọ fìdí pagbá ká mọ ṣe ìṣe pé a jẹ́ ẹni tí ò ní gbọ́ràn nítorí pé àìgbọ́ràn ló ṣe okùnfà bí bàbá Mugabe tó ṣe fi ipò sílẹ̀ ní ọ̀nà tí ó gbà fi ipò sílẹ̀. ẹ ṣeun lórí yẹn ẹ wá wo ti ọ̀rọ̀ ti
ọ̀rọ̀ yẹn tó tiẹ̀ wá diṣu àtàyàn yẹn tó dàbẹ̀ pọ̀ kan orílẹ̀-èdè Nàìjíríà làwọn ọmọ orílẹ̀-èdè yìí tó jẹ́ pé wọ́n wà láhàámọ́ ní orílẹ̀-èdè Libya wọ́n lọ fi wọ́n ṣòwò ẹrú àtọkùnrin àtobìnrin nínú ọdún tó kó bá sílẹ̀ lọ díẹ̀díẹ̀ náà ó tún hàn dé náà nínú ọdún 2018 tá a wá wáyé níbo ni nǹkan dé dúró ẹ̀yin gẹ́gẹ́ bí lámẹ̀tọ́ ẹgbàá orílẹ̀-èdè Nàìjíríà ni mọ́ tó rà lásìkò mọ́. ṣe rí ó bani lọ́kàn jẹ́ pé orílẹ̀-èdè tó ń ṣàn fún wàrà àti fún oyin fún bí orílẹ̀-èdè yìí àwọn ọmọ wa wá ń lọ ṣe àtìpó ní ilẹ̀ àjèjì wọ́n á fi wọ́n sóko ẹrú wọ́n ń tà wọ́n bí ìgbà téèyàn ra kándú àti bisikí eléyìí jẹ́ tó bani lọ́kàn jẹ́ tẹ́ ẹ bá sì wo owó rọ̀gùnrọ̀gùn tí wọ́n fi ń lọ sí ìlú Libya wípé àwọn fẹ́ gbabẹ̀ sọdá sí ilẹ̀ Europe ẹlòmíì ná tó mílíọ̀nù kan. kí ló dé wọn fowó ìṣẹ́ lé. kí wọ́n wá fowó ìdá okòwò ẹni tó wá ṣẹlẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ó sọ pé àwọn ti ṣiṣẹ́ okòwò tí ò wé àwọn nítorí kò síná kò sómi ẹ wo ìgbà tí bàbá wa Kọ̀lìntì Àyìnlá tó ti ń sọ pé ọ̀rọ̀ epo ìgbòlẹ̀ ń kó pe sí nítorí àwa lélẹ́po Nàìjíríà ń jìyà ẹ̀rọ rajẹṣu ẹ̀rọ ramu ọmọ ẹlẹ́rìn tí wọ́n á jẹ egun. ẹ wo ìgbà tí bàbá wa ti fi eléyìí kọ ọrùn kí ni kò ṣẹlẹ̀. tí a bá jẹ́ kí orílẹ̀-èdè yìí kó dáa kó dùn ún gbé àwọn ọmọ wo ní lọ ṣàtìpó wọn ò ní sọ́ra wọn dẹrú bí ó dáa náà ni wọ́n ní yóò balẹ̀ labalábá fi wọgbó yóò dáa náà làwọn náà wọ́n sanná ní ara lọ. ṣùgbọ́n ìgbésẹ̀ tí wọ́n gbé ò dáa. ìgbésẹ̀ tí wọ́n gbé ò dáa nítorí pé ó ní bẹ́yàn ṣe é rìn bí ó bá lọ lu onílù ó gbọ́dọ̀ ní ìwé ìgbélú àwọn ọ̀pọ̀lọpọ̀ yìí ká wá gba kọ́sọ́gbó ká gbàdé lu onílù ká wá gba orí omi tàtàrè eléyìí ó jẹ́ ní tó ba orílẹ̀-èdè ṣùgbọ́n káwa náà wá tún lè ṣe tá a bá fẹ́ káwọn ọmọ wa máa rin àrè kan di àrè ká tún lè ṣe kí àwọn ọmọ yìí kí wọ́n ríṣẹ́ ṣe kí wọ́n rí kí ààbò tó péye wà kí ìlú rọrùn fún gbogbo wa. kó tó di pàápàá ètò yìí ní kúkúrú ẹ gba ìjọba àtàràlù nímọ̀ràn bá a ṣe wà nínú ọdún 2018 kí nǹkan lè rọrùn kí orílẹ̀-èdè Nàìjíríà náà lè máa jẹ nínú àjọ àgbáyé. ẹni tẹ́mi ó sọ fún àwọn èèyàn òwòrán mi lọ́wọ́lọ́wọ́ báyìí ni pé ẹ jẹ́ ká rántí pé àjò dàbí ilé o a sì nítorí pé à ń lo ẹdẹ kábẹ́ ẹ̀dẹ̀ jẹ́ kíjọba náà kó rántí pé ipò tá a bá fi wá sí àdánwò ni o ipò aṣojú tàbí àdìbò yàn yín sípò kán mọ́ rántí pé ipò yìí kì í ṣe àjẹbí ntí tán lé eégún ọdún ọmọ alágbà yóò ra àkàjẹ. ẹ ṣeun nǹkan tí tán ní eégún ọdún ọmọ alágbà yóò ra àkàjẹ ọ̀gbẹ́ni Jídé Òjó ló sọ eléyìí mú lérò pé nígbà tí ẹ rí àwọn àgbéyẹ̀wò tí a ti ṣe nípa bí ọdún tó kọjá ṣe rí torí mo sọ fún mi pé ètò yìí gbàgede ọ̀rọ̀ awo àná awo òní kí ni yóò ṣẹlẹ̀ lọ́la lórílẹ̀‐èdè Nàìjíríà mo lérò pé sẹ́yìndọ́ mi tàwọn tó pè yín ṣe ẹ̀tún jẹ́ wa. mọ̀nàkà yín ó jẹ́ yín ṣùgbọ́n ẹ jẹ́ kí n wá fi òtélé yín pé bá a ṣe ń ṣe ètò ìmúrasílẹ̀ ètò ọdún ìdìbò ti ọdún 2019 ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká ṣe jẹ́jẹ́ o ẹ má jẹ́ ká fi wẹ́ẹ̀tì ẹ̀ ká má fi wàdùwàdù ṣe ká fi sùúrù ṣe Ọlọ́run ó bá wa tún orílẹ̀-èdè wa ṣe. Ọlọ́run ó bá wa tún orílẹ̀-èdè Nàìjíríà tò ọ̀gbẹ́ni Jídé Òjó ló sọ bẹ́ẹ̀ wọ́n ní tí a bá ti gba àlàáfíà láàyè ẹ jẹ́ kí a gba àlàáfíà láàyè torí orílẹ̀-èdè tó bá ní àlàáfíà ó ní ìlọsíwájú àti ìdàgbàsókè yóò bá èmi náà máa sọ gbogbo nǹkan lórí gbogbo orí ètò tí máa ti láǹfààní láti sọ̀rọ̀ pé gbogbo nǹkan tó bá ti ń ṣe fura sí ara rẹ̀ ṣé nǹkan tó dára ló ń ṣe ṣé nǹkan tó lè mú ìlọsíwájú àti ìdàgbàsókè bá orílẹ̀-èdè Nàìjíríà ló ń ṣe yálà ní kọ̀rọ̀ àbí ní gbangba nínú ọ̀rọ̀ àti ìṣe rẹ̀ torí pé bí orílẹ̀-èdè Nàìjíríà bá ní ìdàgbàsókè èmi àti ìwọ á ní ìlọsíwájú títí ìgbà mìíràn tí a tún wo àkànṣe ọ̀rọ̀ mìíràn lórí ètò gbàgede ọ̀rọ̀ orúkọ tèmi ni Rafiu Adédìran ẹ kú kalẹ̀.